Media will bring the work closer to your doorstep. Ẹ má bínú pé a tún padà wá sí orí afẹ́fẹ́ pé a cut ẹ̀ ó ní ìdí tá a fi cut ẹ̀ with some phones overheating and some other things olófà tí a fi go offline. Chief Sunday Adéyẹmọ wọ́n ti lọ sí inú palace tí wọ́n ní palace ní fẹ́ ti lọ bá wọn. Wọ́n pè ní ọjọ́ wọ́n ní táìmù wọ́n ní tọ̀pù tẹ́tẹ́ wọlé. Mo fún mi ọba inú yẹn wò láti lọ ṣe ẹ ti bèrè lọ́wọ́ sí ẹ̀ka. I'm very sorry, please wait down. Wait for me. Ẹ̀mi ló tún jẹ́ Koiki. Koiki bàbá tí mò ń ṣe yìí. Èmi fẹ́ ṣe kọ́bà èmi nìkan ni ó sì wú ẹ̀mẹ́ àwọn yòókù wà ta. Ẹbí sí ẹ̀ka. Once again, Koiki Media will bring the work closer to your doorstep. Palace ọlọ́nà ọba ọ̀nà oníbodè palace ọ̀nà ibẹ̀ náà ni a wá lánàá ibẹ̀ náà ni a wá lánàá ibẹ̀ náà ni a wá lánàá. Àwọn ẹ̀rẹ́ ìjọba òsìlẹ̀ àdúró sílẹ̀ wá tó yàtọ̀ sáwọn Lóbi tùdé ẹ jẹ́ ká dúró wá. Once again, Koiki Media will bring the work closer to your doorstep. Iron Lady Igboho náà gbogbo Iron Lady Igboho pátá wọ́n wà ń bì. Mọ́mí wa ẹ bá freestyle jẹ́ kí wọ́n mọ àwọn tó wà wájú wa. Wọ́n kàn wò bí àwọn obìnrin lásán ló wà wájú wa. Ẹ gbé òsókè. Àwọn èèyàn rò pé bí obìnrin lásán ló wà wájú wa. Ẹ jẹ́ kí wọ́n mọ àwọn tó wà wájú wa. Lọ́kàn ọjà, a kí gbogbo wọn o. Èyí jẹ́ ọjọ́ tí a ṣe ayẹyẹ òkú ìkẹyìn fún màmá wa, ìyá Yorùbá, ìyá gbogbo Yorùbá, òòṣà, òkú wọn là ń ṣe lẹ́nìí, àdẹ̀sẹ̀ parí wake busy. Àwọn tá a dúró náà ń wọ̀ sí, àwa ní Ìgbò Iron Ladies. Gbogbo wa bá ṣe wà yìí, àti ìpò àṣìpọ̀jù báyìí lọ o. Ìgbò Iron Ladies. Nọ́mbà 2 wà ní kó máa rólé sí wọn. Bẹ́ẹ̀ ni ló ń sọ̀rọ̀ yìí o, kò sọ̀rọ̀ yìí. Wọ́n fi gánà rẹ̀ Ìgbò òòṣà. Madame Akoko, all the Iron Ladies, no retreat, no surrender. Ẹ ṣe gẹ́gẹ́. Once again, Koiki Media will bring the work closer to ẹ̀gbọ́n tí wá ní àwa ti lọ sẹ́yìn sí ẹ̀gbọ́n tó sì jẹ́ sí wa gáàpù yẹn pọ̀ kìí ṣe pé abínidẹ́ abúlé nínú gáàpù yẹn pọ̀ sí ti wa ó sì ti mọ wọn níláárí owó àwọn sì kẹjẹ àti wọn sì láti ilé ayé ní wọn ní ẹni ọmọ sí ló bímọ ọmọ náà yọlé ìyá bímọ ọmọ rẹ wá sí gbogbo Nàìjíríà wọ́n dìde èyí ṣe Yorùbá nìkan ló dìde gbogbo Nàìjíríà dìde Sunday wọ Yorùbá Sunday wọ Nàìjíríà padà
wọ́n ìkíni ìgbẹ́ tí wọ́n kú látàrọ̀ ni mo ti wo gbogbo tí gbogbo kí ẹ ti lọ wọ́n ìkí mẹ́díà látàrọ̀ mo ti wo títí títí lẹ́sẹ̀ gbé ní Ṣakí lẹ́sẹ̀ dé àgbà rẹ̀ lẹ́sẹ̀ dé gbogbo ẹ̀dùn owó lẹ́sẹ̀ wọ ibú báyìí gbogbo national newspaper ni wọ́n ti gbé tí mo ti di lórí ìkíni tí mo ti kà á darí àtúntà ọ̀dọ̀ lọ́rùn òde pọ̀ lẹ́yìn láti pé ọ̀rọ̀ Akérèdọ́lù náà wọ́n ṣe lọ́wọ́ àwọn náà sì mọ̀ Sultan Sokoto ń bẹ ní Ṣẹ̀yìn lẹ́yìn ó wá sí mọ́sálásí Ṣẹ̀yìn gbogbo lọ́mọlọ́mọ náà wọ́n kò síbẹ̀ ṣùgbọ́n síbẹ̀ náà àdúgbò náà lọ́wọ́ àti ti ọlájọ́ borí àti borí àti borí ó borí ọ̀tá rẹ̀ o ọ̀tá rẹ̀ ó borí ọ̀tá rẹ̀ ó borí ọ̀tá rẹ̀ wọ́n pè yìí wọn wọ́n pè yìí wọn ọwọ́ ṣe ọrú wọn náà wá ànábì kàlọ́jẹ́ èyí tí àwọn bàbá lọ pẹ̀lú òòṣà kàlọ́jẹ́ gbogbo tí bàbá wa làníbi Ọláyíwọlá Adéyẹmí ikú bàbá yìí sọ pé kó n bá lọ tó yọ ṣẹlẹ̀ ní ti ṣẹlẹ̀ sí gbogbo ọba nílẹ̀ Yorùbá ní ti ṣẹlẹ̀ ṣàkàlùkù náà fún gbogbo ayé sí wọn kíkiri náà bá ṣe wọn ní ikú lọ́dọ̀ pàlàbá yẹ ọmọ ṣẹ ká ń jẹ́ pé náà olúwe kò lóbi kò tí ì kọ́ ọdún méjì lọ́nà o láti rántí làánàtí ẹ̀mí olójoojúmọ́ yìí wọn náà dábàá ojú ẹ̀ṣà o wọn tàfúlẹ̀ bọ̀ gbogbo ayé náà wọ̀ pé bọ̀ gbogbo ayé náà wọ̀ pé bọ̀ wọn tàfúlẹ̀ bọ̀ gbogbo ayé ló sì mọ̀ fẹ́rẹ̀ rẹ̀ gbogbo ìlú ọba jẹ́ ọ̀nà ọ̀la fún mi ọ̀nà ìdímọ̀ alága ọ̀nà ìdímọ̀ o ọ̀nà ìdímọ̀ lọ́kọ̀ ọ̀nà ìdímọ̀ ọ̀nà owó ìdímọ̀ ọ̀nà ajé òdímọ̀ gbogbo ayé náà wọ̀ fẹ́rẹ̀ rẹ̀ àwọn tó ajé bàbá rẹ̀ iná ó pè wá gẹ̀gẹ̀gẹ̀ ọmọ ní pé bàbá àyè náà wá dé ya àyòrò mọ́ àyòrò mọ́ ẹ̀yin ọmọ wa lẹ́mọ̀ gbóra àwọn ará Àṣẹyìn lónìí wọ́n gbé Àṣẹyìn àwọn ará Ṣakí lónìí wọ́n gbé Ọ̀kẹ̀rẹ̀ ẹgbẹ́ mi náà ẹgbẹ́ mi ẹ̀yìn ayé ẹgbẹ́ mi lé owó ẹgbẹ́ mi ọ̀dọ́mọdé níta kìí bá ṣe ẹ̀mọ́tún mẹ́wàá kìí bá ṣe ẹ̀mọ́tún mẹ́wàá orí ọ̀rọ̀ ọ̀dọ́mọdé bẹ́ẹ̀ ni ẹgbẹ́ mi ọlọ́run ẹ̀jẹ̀ mi ìdíwọ́ ọba àti ọbẹ̀. Mo kí ọlọ́run ọba tó ní ayé tó ní ọ̀rọ̀. Mo kí ọba tó ní ọba agbára lọ́wọ́. Mo kí ọba tó ní agbára àti ọlá àti ọlọ́run ló ní gbogbo agbára lọ́wọ́. Òun ni ọba tí a ń pè ní kábíyèsí. Pẹ̀lú òsùn tó lè ṣe tí ẹ̀yìn kẹta lè fi kò sẹ́gun bí i níbẹ̀. Ọba tí ṣe kẹta àgbẹ̀rẹ̀ àfọ̀sọ́ polú ọ̀sẹ̀. Bàbá mi ní tíṣẹ̀ tó bá pa àrà tó bá pa òkúta tó bá pa ara lẹ́tọ́ bá parọ́ àfọ̀sọ́ polú olúkòso ìgbà. Wọ́n á kí ọlọ́run tó ní gbogbo àpolúkòso àti olúkòso àti kòso àti gbogbo ẹ̀ kí ọlọ́run tó ní gbogbo ẹ̀ lọ́dọ̀. Torí pé gbogbo agbára àtàgbára kòso àtàgbára gbogbo ẹ̀ ọwọ́ ọlọ́run ló wà. Mo kí ọlọ́run tó lẹ́yìn rẹ̀ lọ́dọ̀. Tó jẹ́ kí n tó lè padà wọ ìlú gbòòrò àti wáṣí. Tí ọ̀jẹ́ kó jẹ́ pé ìyá mi ló ṣe mí. Torí pé èrò Buhari tó tó akámi mọ́lé tó ní kí àwọn agbèrèfà rẹ̀ sọ́jà àdá àwọn DSS kan akámi mọ́lé lórí tó mọ̀ sọ pé àní àìsẹ̀ Fúlàní lè mọ tẹ̀wá lójú mọ́lẹ̀. Fúlàní ò lè mọ yìn wá jẹ lórí ilẹ̀ bàbá wa lè mọ wá ọkọ̀ jẹ́ kẹ́ mọ́ jẹ́ káwọn bàbá wọn lóko má bàwọn ọ̀yà wa tó bẹ́ẹ̀. Ìgbòho lórí ẹsẹ̀ mi náà pé Fúlàní ò tó bẹ́ẹ̀. Bí wọ́n lè fún tí wọ́n padà lẹ́yìn ló dé pẹ̀lú agbára Ọlọ́run ni.
Mo wá fi agbára tí Ọlọ́run ní tó fi dá gbogbo ayé tó dá nǹkan. Ó ti dá àwọn àṣàsí ìlú Ìgbòho. Tó wá ní kí bàbá mi, Ọ̀ọ̀ni Oníbodè jẹ́ ọba Ìgbòho. Tí ó wù jú rárá. Ẹja ẹgbàgbé ọwọ́. Èrò ń gbà àwọn ọ̀tá mi. Àtọ̀tá tí mo mọ̀. Àtẹ̀lé ìtẹ́ ò mọ̀. Àtẹ̀lé tí mi ò mọ̀. Ọ̀tá ní ọ̀tá ò rẹ̀ ti jọba Nàìjíríà. Nígbà tí Buhari ṣe lọ́wọ́, èrò ń gbà àwọn ẹgbẹ́ káwọn bẹ̀rẹ̀. Ọlọ́run tó ní gbogbo ìgbàlódọ̀. Tó bá jẹ́ pé ayé ọ̀fun wọn pé ayé tí ó fò bá kú, á ní àkóso lọ́lọ́run ni. Tí àjẹ́ bá ń gbélé ayé, lájẹ́ bá kú, á ní àbájẹ́ lọ́lọ́run ni. Ṣùgbọ́n tó ń kú àjẹ́ ń kú. Kò sí ẹ̀dá tọ́lọ̀ ní àpò òní. Gbogbo agbára láì tọ́wọ́ àwọn ọlọ́run ló wà. Kò sí náà champion, ọ̀rẹ́ champion ló wà. Àpolówó, àponípò, àtọmọ yẹn kú, àtọmọ yẹn ti sẹ̀sẹ̀. Ó kù ló kù náà. Lọ́ba tí wọ́n rántí yọ ká kù bí abá sì sí àmì lọ́la báyìí àwọn bẹ̀rẹ̀ ọ̀la. Bí àsìkò yìí, mo ń fi orí bàbá owó ń bòdì ọ̀gbìn ìgbòho náà. Mo fi ẹlẹ́dàá ìyá mi tó kú. Mo fi bí ọlọ́run. Mo fi ẹlẹ́dàá àdòkú. Bàbá bàbá ẹ̀ àbúrò ìyá mi lòun ọmọ ọdún nípa ìyá mi lòun. Mo fi ẹlẹ́dàá wọn. Mo fi bí ọlọ́run tó ní kó gba Yorùbá kúrò pẹ̀lú àwọn. Buhari, Muhammadu Buhari, òun ni pẹ́sidẹ̀ntì Fúlàní gbogbo àgbáyé. Ó wá nígbà tó ń ṣèjọba, ó wá mú Fúlàní tí ń pààyàn. Àní bẹ̀rù yẹn kásẹ̀ náà. Nígbà tí Buhari ń ṣèjọba, ó lóun fún mi ní amnesty. Nígbà kágbára yìí, ó fẹ́ pa mí, àwọn kẹlọ́kẹ́ lápá. Àwọn kẹlọ kẹlẹsẹ̀, àwọn kẹlẹ ìfún rẹ̀, ó ya ìfún èmi àdìsọ ọmọ aládùn. Àwọn kẹlẹ ìfún rẹ̀. Ìgbà ọ̀sà! Àti fún mi, wọ́n ń wo èmi àti ẹsẹ̀ mi, àtàkà mi fún owó ọlọ́run tó níbi. Èmi làwọn ń wò. Tó wá wúlò lè bú mi. Tó bá bú mi inú ọkàn rẹ̀, tó sọ fún tí mò ń ṣe ò dá. Inú ọkàn rẹ̀ ní ìsìn, pẹ̀lú ohun tí ń ṣẹlẹ̀, pẹ̀lú bí tí. Ọ̀pọ̀lọpọ̀ rò pé bàbá Tinubu ló bàjọba jẹ́ nígbà wọn ló dé. Buhari Tinubu ló bàjọba jẹ́. Ohun tó ń dùn mí fún àwọn ọmọ Yorùbá ni pé nígbà tí Buhari ṣèjọba, mò ń ké ẹjẹ́ àfọwọ́sowọ́pọ̀ ẹjẹ́ agbára wa lọ́pọ̀ Buhari ẹjẹ́ àpòlọpọ̀ kábọ́sí lọ́pọ̀ òmìnira Yorùbá yìí. Buhari ò ní nǹkan tí ó ṣe fún wa. Ẹjẹ́ agbára wa lẹ̀ yá pín Nàìjíríà yìí. Ọ̀pọ̀lọpọ̀ mú àwọn kan ló ti ọ̀jẹ̀ ní wọn. Káfí tẹ̀gẹ̀ fún mi káfí tẹ̀gẹ̀ sí olówó ni mí. Bẹ́ẹ̀ni. Ọlọ́lá ni mí. Bẹ́ẹ̀ni. Olókìkí tọ́lọ́wọ́n fún yẹn tọ́lọ́wọ́n fún mi. Bẹ́ẹ̀ni. Mo bí ọmọ tó pọ̀. Mo ní ọmọ ní Kádẹ́dà, mo ní Dẹ́lì, mo ní káàkiri. Citizen. Tí o sí tí mo fẹ́ lọ́dọ̀ lọ́dọ̀ tí o sì fún mi. Bẹ́ẹ̀ni bàbá. Tí ọ̀bá dẹ̀ sọ ọkùnrin ní mọ́, ọkùnrin ní mí. 1 million. Fúlàní ọkùnrin 1 million. Mo wá ní ẹjẹ́ àfọwọ́sowọ́pọ̀ agbára ló pẹ̀lú Fúlàní ọ̀sẹ̀ tó dábí lóhùn. Èmi kélẹ̀ Yorùbá, Kánú kélẹ̀ Ìgbò. Buhari ni wọ́n pa mí wọ́n pa Kánú. Orí Kánú tó lọ, ó fi Kánú sí àtìmọ́lé rẹ̀. Màlàmí ti ń fọ́ táǹgbà náà, Màlàmí dà lẹ́nu, ó ti tẹ́lẹ̀ àná. Bẹ́ẹ̀ni. Latif Fagbemi, ó ti dàpọ̀ lọ́wọ́ ẹ̀. Buhari ti ń lo agbára ńgbà náà. Ti ń yan bí ẹni pé kò ní kú lọ́la, Buhari yẹn dà lẹ́nu. Ó ti dà mọ̀lú nínú bàbá rẹ̀ dà, ó ti padà fún mọ̀lú bàbá rẹ̀. Buhari ti fi Nàìjíríà ya owó táwa dẹ̀ rí. Wọ́n ní ẹja pọ̀ lọ́pọ̀ ẹrú Fúlàní ẹja dádúró. Àwọn aláàbí ẹ̀kọ́ lábí gbogbo nǹkan lọ́dọ̀ àní kankan ṣe pẹ̀lú àwọn Fúlàní.
wọ́n Nàìjíríà ò lè wọ́. Bẹ́ẹ̀ni. Wọ́n dá mi lóhùn lónìí lọ. Buhari wá gbé fọ́ọ̀gù ìjọba tó ti ba yé èdè ọwọ́ àgbẹ̀ fún bàbá Tinubu. Bàbá Tinubu lóṣù mẹ́fà méje àti ìṣẹ́ kí ló ṣe? Ohun tó wá dùn fún àwọn Yorùbá ni pé àwọn àgbààgbà Yorùbá kan tó wá ní ìjà sí protest. Ebi ń bà wá, èyí à ń jẹ wá. Ṣé ẹ̀rọ ọmọ Yíbò kẹ̀kẹ́ kọ́ bọ́ta pé fi ń bà wọ́n? Láyé. Wọ́n ti lé gbogbo Fúlàní kúrò lórí ilẹ̀ wọn, wọ́n ń dàpọ̀, wọ́n ń ṣe gbogbo nǹkan tó wù wọ́n. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Yíbò ti lé gbogbo ọkọ̀ lórí ilẹ̀ wọn, wọ́n ń dàpọ̀, ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ní wọn ò lè ké ìfún ní sọ pé fi ń bà wọ́n. Kí ló dé táwọn òyìnbó sọ ọkọ̀ kalẹ̀ wọn kó lórí ilẹ̀ bàbá wa? Káwọn bàbá wọn ráyè dáko, wọn ráyè lọ́bi tó. Káwọn òwe yọ pa wọn. Fúlàní wa ń dá oúnjẹ padà ní Niger. Jẹba bridge. Wọ́n sọ pé Jẹba. wọ́n lé pẹ́lú àwọn bàbá wa, bàbá tó wọ́n kọ́ nígbà wọ́n sáà sí adé wọn, kọ́ bá kí túbọ̀ lẹ̀ lókùn tó báyìí. Bọ̀ọ̀lọ̀ ni. Tí ó rí bọ́ọ̀lọ̀ lórí ilẹ̀ mi, àgbàdo lọ bí ìgbà ní ọkà bàbà. Wọ́n ní abẹ́ gbé ọkà lọ bí ilẹ̀ ní ilẹ̀ tó lọ́ra. Fúlàní wa ni wọ́n á halẹ̀, àwọn òpèsè wa ní. Nítorí pé ta bá fi ẹ̀gẹ́ bọ̀ lẹ̀ mí, ọmọ tó Fúlàní ó sì bọ́ sóko, wọ́n yọ gbogbo ẹ̀gẹ́ wa fún màlúù. Ó ṣe àbàbà fún màlúù. Ẹ̀tọ́ bá sọ̀rọ̀ ọkọ̀ orí ẹ̀dá. Àwa lè fọwọ́sowọ́pọ̀ ká lé wọn kó lórí ilẹ̀ wa. Àwa kò tí mo wù. Kí ló ṣe àwọn pẹ̀lú protest? Àwa Yorùbá ní ká fọwọ́sowọ́pọ̀ ká lé Fúlàní kó lórí ilẹ̀ wa. Káwá ìwé àwọn bàbá wọn fọwọ́sowọ́pọ̀ lórí wọn. Ẹgbẹ́ Fúlàní kẹ́ ti ń bà wọn náà. Dandan ni wọ́n dìde pẹ̀lú wọn tẹ̀. Wọ́n fi àsìkò ìrọ̀ gbogbo àwọn ọ̀dọ́ ẹjẹ́ àfọwọ́sowọ́pọ̀. Ọba mẹ́rin ló ti máa láì. Márùn-ún. Kòkóṣù. Ìkọ́ ni wọ́n tún jẹ́ general. Ká fọwọ́sowọ́pọ̀. Àtẹlẹgbẹ́ àtọlọ́gbà àdídì àti wọn dúró de ìjọba kankan nígbà táwọn ọmọ àwa alágbèbí tó lé àwọn bàbá wọn sọpọ́ọ̀tì wa capital security tó dálẹ̀ fúnra wa ó ti mú security kan lẹ́sìn ó sọ àwọn kan nífẹ̀ẹ́ lọ́dọ̀ ọmọ Yorùbá àwọn kan akíkanjú ọmọ Yorùbá gbogbo yín ẹ lọ dọ́yìn wọn ẹ sọ̀rọ̀ ayídìkẹ́ lọ dọ́yìn akíkanjú ẹjọ́ ìfẹ́lẹ́dùn èmi ni mo dálẹ̀ àwọn ọmọdé tó kún bẹ́ẹ̀ àwọn àjọ bọ́ sínú igbó abẹ́rẹ́ látẹ̀kìtì ibẹ̀ tí mo dé yìí mo dé tán ni. A máa arrange ní gbogbo local government a sì ní security di at least I need to be 60,000. Àwọn kan máa wà nù gbó ti Fúlàní àwọn kan máa patrol ní títì láti lè dáàbò bo àwọn bàbá wa ẹ mọ̀ jà bú wọn mọ́ ẹ mọ̀ bú àwọn ọba mọ́ ẹ mọ̀ bú tóyè mọ́ ẹ mọ̀ bú àgbààgbà kankan mọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ní káwọ́ tó ká lé àwọn Fúlàní kúrò lórí ilẹ̀ àwọn bàbá wa nítorí wọ́n ti bà á jẹ́ tẹ́lẹ̀ torí wọ́n ti bà gbogbo ẹ̀jẹ̀ Buhari ti bà á jẹ́ kó tó lọ Buhari mú àwọn Boko Haram àwọn x-men Fúlàní ti báyìí 5,000 Ọlọ́run fún wọn ní amnesty ó wá kó wọn sínú sójà ó kó wọn sínú ọlọ́pàá ó kó wọn sínú DSS wọ́n wá ní Fúlàní ń pa wá lẹ́kìtì wọ́n lọ kó àwọn sójà tí Buhari fún ní amnesty àwọn Boko Haram tó fún amnesty wọ́n kó wọn wá sí Èkìtì wọ́n ní bá wọn dáàbò bò wá. Wọ́n tún bá àwọn ọmọ wa sùn bẹ́ẹ̀ nìyí. Bàbá mi ó sọ pé egungun ojo kábíyèsí bàbá mi egun lè wa ládùúgbò lọ́ba wa ń lùlù fún olùtí mọ́ lùlù mọ́ pé egungun ojo kẹ́ni kan ó dì téèni akọ ilẹ̀ yìí kọ́. Ọmọ kọ́. Àwa ni wọ́n sọ pé káwọn bàbá wa ọmọ ọgbọ̀n láti inú ilé wọn lọ sí ìpàdé kí Fúlàní ó dá wọn lọ́nà akọ ilẹ̀ yìí kọ́. Àwọn onídìí àti wọn ṣe protest pé ebi ń pa wá àwa ni ká fọwọ́ sí ọkọ̀ àwọn olùkọ́lé Fúlàní mo ti sọ ti pẹ́ pé wọ́n Nàìjíríà ò ní wọ́ tẹ́ bá ti wá ṣe tán tí ó bá ti yá igun tí ó ti yọrọ ètè mi ẹ mọ̀ jà bẹ̀rẹ̀ èmi kò sọ̀rọ̀ láti sọ bẹ́ẹ̀ wọ kò sí olóṣèlú ẹ̀dà gómìnà ni o sẹ́nitọ̀ ni o tàbí pírẹsidẹ́ǹtì kan bóyá kó tó dìbò tó dìnà tàbí ìgbà tó dìbò tán tó bá gbé owó fún mi pé bóyá kí n bóun ṣe bóyá kí n lè bóun ṣe kàfé bóun dìbò ní o tàbí bóyá nǹkan kan o káwọn sáré ọgbọ́n dání o tí ọba bọ́ta dúpọ̀ jìjì ní ọ̀pá. Àwọn kan sọ ń gbà pé bóyá àwọn olóṣèlú tó wọ́n ní ẹni wọ́n bọ́ta wọ́n sọ ìwó lọ́wọ́ ẹnì kankan
ọ̀dà mi ló ń dọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ owó ló ṣètò tó bá rẹ̀ mọ̀ pé àtẹ̀fẹ́ dìbò ọwọ́ bá fi tọnu mo gbogbo wà ọwọ́ gbówó fún mi ń kó tọnu àbọ̀gbó bẹ́ẹ̀ nìkan kọ́ lọ́ba ọgbẹ́ fún mi mo fi lè rí bò mo fi lè rán lọ́wọ́ mo fi dìbò tọ́ọ̀bá bọ́ takọ́ sọ dìbò dìdì náà pa. àṣẹ àwọn ọmọ Yorùbá ká fọwọ́sowọ́pọ̀ ká dìde síra wa ká gbìjà ara wa ẹ̀mọ́jà bú ọba ẹ̀mọ́jà bú lóye ẹ̀mọ́jà bẹ́ẹ̀ni kankan so fún ní èyí bàbá mi kábíyèsí pátápátá ó kí bàbá mi olúgbọ́n bàbá dáadáa ó sojú mi ó tún sẹ́yìn ẹ bá ṣe kábíyèsí olúgbọ́n bàbá olúgbọ́n bàbá dáadáa orí mi ìyẹn tó gbọ́ bàbá olúgbọ́n ìwò ní orí bàbá mi ẹ̀yìn lè bí mi bàbá mi olúgbọ́n òní mi ó sì ń jà fún yàn olúgbọ́n ní kárakára olúgbọ́n ń jà fún yàn wíwálé tí mo sọ kú ìyá mi mo sí olúgbọ́n ní ó ní tí wọ́n bá wọ̀ fún ní amnesty àwọn ọba ilẹ̀ yóò bá fún ọ amnesty lọ sí fún ìyá rẹ̀ tí ìjọba bá wọ̀ ṣetán láti fún ọ ní amnesty mọ́ lọ sí fún ìyá rẹ̀ èmi bàbá rẹ̀ olúgbọ́n mo fún ọ amnesty lọ sí fún ìyá rẹ̀ ẹni tí ọba mú ọ yóò mú wa pẹ̀lú rẹ̀ ó wá pẹ̀lú ìyá mi pẹ̀lú mi akọ́níwájú adájọ́ ìbò wà lẹ̀ ọkùnrin ní pẹ̀lú mi ó ní ọba àwọn ní láwọn ti ṣèpàdé lọ́pọ̀ ìlú ọmọ fún mi á ní sì pé àwọn ọba tó ṣe ní ẹ̀yọ́ àwọn fún amnesty kọlọ̀sùkú ya rẹ̀ lọ́wọ́ olúwa bá rẹ̀ lọ́sùkú ya rẹ̀ a mọ̀ pé tó bá wọlé gbogbo ọ̀dọ́ tẹ̀lé ọ ọlọ́run ní kábí sọ pé mo fẹ́ lọ́sùkú ya rẹ̀ ìfẹ́ nìkankan láìpì ìgbésẹ̀ wa kó pé ọba jẹ́ bí àtàwọn ẹ̀gbọ́n mi nísàsí àmì tẹ́gà ló pa ní àtàwọn àbúrò mi. Wọ́n tó bẹ́ẹ̀. Wọ́n jẹ́ tó bẹ́ẹ̀. Wọ́n tó bẹ́ẹ̀. Nísàsí àmì tẹ́gà ló pa ní. Ikú òsì lójú láyé. Ikú òsì lójú láyé. Ẹgbẹ́ ìgbókò yẹ ẹ̀ ń tàbí níjọ́ tí ń pọ̀ lọ́nà mọ̀. Bọ́ọ̀ làwọn ibi fún dẹ́rù mi. Bàbá mi sọ pé tẹ́ ẹ̀ bá jagun ní stéètì kan. Nígbà mo jagun mọ́ lẹ́kọ́ lọ́wọ́ mi ní àṣàyẹ. Mo wá jagun ní stéètì kan bẹ̀ wọ́n kò bẹ̀rẹ̀ ní òkè ẹ̀ṣọ́. Wọ́n á sọ̀rọ̀ àǹdí bẹ́ẹ̀ mo wá escape bẹ́ẹ̀. Mo kọ́kọ́ bẹ tààtàn bàbá mi á ní mo padà sílé mo ní ẹ̀ torí pé ọ̀fẹ́ jagun bẹ́ẹ̀ ni. Bàbá tààtàn bẹ̀ tó tààtàn síbẹ̀ tó kú síbẹ̀ ọ̀fẹ́ jagun bẹ́ẹ̀. Tó padà wálé ó kú jọ̀bẹ̀ náà ni. Ọ̀yà tó kú bẹ́ẹ̀ ṣùgbọ́n tó kù èmi tí mo bí ọmọ Ọlọ́run tó ní ọlọ́mọ ọjọ́ tí ń pọ̀ Ọlọ́run mo nígbàgbọ́ dọ́dọ̀ Ọlọ́run pé mẹ́wàá tó kó sọ́jà wọ́n mi ọ̀wá kábí mọ́ tọ́jọ́ kú mi ọ̀bá pé òun lè rí mi pa lọ́sọ̀ Ọlọ́run tó lè wúra tọ́jọ́ kú mi ọ̀bá pé ẹ̀ lè pa mí àní lórí ọ̀rọ̀ Yorùbá iṣẹ́ ẹ fi Yorùbá lọ́rùn lẹ̀ ní àní ẹ fi Yorùbá lọ́rùn lẹ̀ àwa Yorùbá ọ̀dà yín láàmú nílẹ̀ bàbá yín ẹ má dà wọn láàmú mọ́lẹ̀ bàbá wẹ́ wọn lọ nígbà tó wọ́n wọn bá tiẹ̀ lọ ìjọba bìrìtì kó tí wọ́n dà wá pọ̀ kábíyèsí ní sábà délé ní àní pírẹsidẹ̀ntì 60 Nàìjíríà Yorùbá méjì pẹ̀lú ló wà mẹ́ àwọn bá ṣẹjọ́ àti bàbá adélé tó ti yíbò kan àwọn Fúlàní ní 13 sáwá sẹ́rú Fúlàní láyé ni Tinubu ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí wọn fẹ́ gbé ìjọba fún ẹlẹ́dẹ̀ẹ́ ló gbé débẹ̀ tí mo mọ̀ tó lábẹ́ lónìí wà ní wá kó gbogbo dọ́là kó gbogbo fúru sí o kí Tinubu wà mọ́lẹ̀ níjọba sí ẹ̀sìn kọ̀ọ̀dà wà ní wọ́n Nàìjíríà ẹgbẹ́ wọn ti kọ́ nípa bàbá tẹ̀ lọ ẹgbẹ́ kan nípa bàbá tẹ̀ lọ náà nígbà tá a pẹ̀lú àwọn ní wọ́n Nàìjíríà tí yíbo bá ṣe fọ́dún mẹ́rin kí Fúlàní ó ṣe fọ́dún Fúlàní ò sí nínú ìjọba tí wọ́n pín wa mọ́gbọ́n wọ́n ní Yorùbá Haúsá yíbo àwọn Fúlàní wọ́n ti fi ọgbọ́n gba gbogbo ọba alẹ̀ Haúsá wọ́n ti sọ wọ́n ní Fúlàní wọ́n ti pa gbogbo Haúsá wọ́n ti sọ àwọn ọba wọn di ẹ̀mí Fúlàní ohun tó fẹ́ ṣe fún alẹ́ Yorùbá ni ohun tó ń dọ́gbọ́n nìyẹn kò dẹ̀ lè ṣeéṣe bẹ́ẹ̀ kò lè ṣeéṣe bẹ́ẹ̀ so mo ti arrange àwọn security gbogbo protest wọn ṣe kiri olùkọ́ kí àwọn ọmọ Yorùbá ní ẹmọ́dà ẹ̀tọ́ Yorùbá làwọn ń jà fún ẹmọ́ bá wọn bú Tinubu gbogbo ẹmọ Yorùbá ní sẹ̀tẹ́ ń tẹ̀lé mi tọkàntọkàn ẹmọ́ bú Tinubu ẹmọ́ bú ọba ẹmọ́ bú jóyè ohun táwa ń béèrè fúnlẹ̀ bàbá tiwa orílẹ̀-èdè wa Buhari ló sẹ èmi mi ò sì ní dárí tó fi jáde láyé àṣẹ ìwọ òjijì ló pa Buhari.
àbáríkà tó lọ lónìí. gbogbo ẹni mo fi sọ bẹ́ẹ̀ àbáríkà tó fi ti ayé Buhari ń dà mí láàmú Ọlọ́run dà Buhari láàmú torí pé wọ́n ń jà fún àwọn bàbá mi Buhari ń dà mí láàmú Ọlọ́run dà Buhari láàmú. ẹjọ́ sọ̀rọ̀ Buhari ń dà mí láàmú ọ̀pá ẹ̀gbọ́n mi ọ̀pá ọ̀rẹ́ mi òun lọ́pàá yá mi olúlo mi ìrònú mi lọ́pàá yá mi Buhari ọ̀kùnkùn Fúlàní ni Buhari àwọn ọmọ Yorùbá ní ká jára wa tá a bá ti jára wa á débi tá a lọ wọ́n da bàbá Tinubu láàmú ni bàbá kẹ́ ń fẹ́ ìlú ọgbọ́n dojú ti fún bàbá ní kàn ń rí wọn tiẹ̀ tiẹ̀ Buhari ti bàjọba jẹ́ tún rẹ̀ ó ti ta gbogbo Nàìjíríà pátápátá so fún díẹ̀ yìí àwọn ọmọ Yorùbá àbá bùwà àbá wọn ṣe mọ́ wọ́n Nàìjíríà ò lè wọ́ wọ́n Nàìjíríà ò lè sẹ́kẹ́ ní kí Fúlàní máa lọ́nu ẹ̀ kí wọ́n máa lọ kí Yorùbá dá dúró gbogbo Fúlàní ti ń ba ọkọ wa jẹ́ ti ń ba gbogbo dúkìá wa jẹ́ láti ṣe lọ a máa dá security lẹ mo ti tètè àwọn kan ìfẹ́ lódùn ọmọ Yorùbá àwọn kan akíkanjú gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ bá ti mọ̀ ẹ lọ́jọ́ ìwọ̀n mo nígbàgbọ́ pé pẹ̀lú ògùn Ọlọ́run àwọn bàbá wa máa tì wá lẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọba wa ti bẹ́ẹ̀lẹ̀ gbogbo Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni ló ṣe Mákindé mo dúpẹ́ lọ́wọ́ tó bá ṣe yẹ mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Olúmọ ọba orílẹ̀ Kéńdà mo dúpẹ́ lọ́wọ́ ẹ mọ̀ dà pọ̀ yẹn sí mi létí ẹ̀gbọ́n mi mọ̀ dà pọ̀ yẹn sí mi létí ẹyẹ mọ̀ dà pọ̀ tó bá ta ní sọ̀rọ̀ sí mi létí náà ó máa sọ̀rọ̀ sí mi létí ẹni tí ọba ti sọ̀rọ̀ mi létí ẹ̀ gbígbé mọ́ kẹ́ni tí ò ti fi ní ó kí ọ̀nà oníbodè ọ̀fìn gbowó. bàbá mi orílẹ̀ ègbọ́n Olúmọ ọba tó lágbára lórí ilẹ̀ Yorùbá ta wà lólúmọ́kè sọba kékeré tó bá pọn ilé ní pọ́lé Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ sọmọ́nà mo kí orílẹ̀ Kéńtà wọn pe gbogbo mítì àwọn lọ́balọ́ba lọ́dún ìbò àwọn Buhari orílẹ̀ Kéńtà ní ẹ̀pẹ̀ mí sí mítì ẹtì Sunday Igboho mọ́kútọ́ ní ẹfẹ́ pa ó ní mítì ìkílẹ̀ bá pa àwọn ọba sí bí ẹfẹ́ pa ọmọ wa sí ń jà fún wa ẹ wá pè wá sí mítì ẹ lọ túlẹ̀ ní ẹfẹ́ pa sọ̀rọ̀ ọba orílẹ̀ Kéńtà nìkan ló sọ̀rọ̀ mẹ́ bàbá ọba Bariga ó ní ẹfi Sunday lé ó ní èmi àti gbogbo òdílé mi Sunday Igboho lèmi ń tẹ̀lé kò gbé pamọ́ ó sọ lórí sọ́tọ́ mi ẹ̀ pépà tó gbé ọba mélòó ló lè ṣe wẹ̀ àwọn ọba akẹ́kọ̀ọ́ ẹgbà náà tí wọ́n lè sọ̀rọ̀ sí Buhari wọ́n sápá wọn ni Tinubu wá débẹ̀ wá ń bú Tinubu àwọn ọba Yorùbá ń bú Tinubu wọ́n lè fi ń pa wọn ebi ní papọ̀ mọ́nàmọ́ná mo kí gbogbo àwọn ọba wálẹ̀ Yorùbá ọlọ́wọ́ jẹ́ mi lókun mo lè kí gbogbo àwọn gọ́vnà wa torí pé ẹni tó bá dúró tì mí nínú ọ̀pá fún wọn lé ẹ mọ̀ pé gọ́vnà kankan tí wọ́n ní wọ́n ń ṣe kí ló sọ fún yẹn sí wàá ní wọ́n ṣe àwọn náà ẹ mọ̀ pé Fúlàní fi àjẹ wá ẹ mọ̀ pé Tinubu ọ̀sẹ̀ nǹkan fún wa Buhari tó lọ́dún mẹ́jọ nígbà tí Jonathan ṣe ìjọba ṣe báwọn bàbá Yorùbá kan wọ́n kóra wọn bọ́ta tí wọ́n ṣe protest lọ́jọ́ ta tí Buhari fi lọ́dún mẹ́jọ ta ló ṣe protest kankan tí wọ́n ti kú ni wọ́n kú mo kí bàbá mi Wọlé Ṣóyínká bàbá dáadáa ni ó ṣe dàgbà tó ọlágbára tó ní gbogbo àgbáyé ọwọ́ àmì wa kò tónú ó sì fún mi ní mọ́nà ó sì ló mú mi lẹ́yìn mi ta ló lè ṣe rú ẹ̀ ẹ̀mí bàbá yóò kú dáadáa èyí tẹ̀lé rọ́ wọ́n Nàìjíríà ò lè ṣe kí ni kó lè wọ́ Fúlàní ìsara wa wọ́n Nàìjíríà yẹn ṣe scam Fúlàní ìsara wa wọ́n lè sara wọn àwọn ìbá ṣe ra wa lọ́kàn àbá ti ṣe ra wa lọ́kàn kádà security lẹ̀ gọ́vnà Ògùn state Dàpọ̀ Abíọ́dún bàbá dáadáa ni nígbà tí Buhari ní kí wọ́n mọ ọkọ̀ Ògùn state nígbà yẹn gọ́vnà Ògùn state wá sọ̀rọ̀ sínú pépà iná bá ń bẹ tó bá gbọ́ kí ní ẹ̀ ń gbà yẹn Ọlọ́run ń wá èèyàn bí Sunday Igboho bá ràn án lọ́wọ́ mo wá lọ́bẹ̀ mo lọ kojú àwọn Fúlàní bẹ̀ Buhari ó fún gọ́vnà ẹni wẹ́rì tó fẹ́ gbajà máa yẹn ní kílẹ̀ fẹ́ kọ̀ wọ́n ṣe nígbà tí wọ́n ń pa àwọn kéékèèké ẹ̀ sọ̀rọ̀ òun dẹ̀ tó máa rẹ̀ níbi Sunday Igboho wá gbìyànjú òun Sunday Igboho dẹ̀ wá bẹ̀ kọ̀dẹ́sẹ̀ nǹkan ọkàn pariwo ó dẹ̀ sí protest Fúlàní lẹ̀ sálọ kílẹ̀ fẹ́ kọ́ ọ̀pára ọmọ nìkan bá yẹn ní Sunday Igboho ọ̀pá yẹn náà òní bàjẹ́ fún Dàpọ̀ Abíọ́dún Ọlọ́run ní bá ti ẹ̀jẹ̀ láíláí Ọlọ́run ní bá ti Dàpọ̀ Abíọ́dún jẹ́ òní bá ti Ṣèyí Mákindé jẹ́ òní bá tọ́jú bá ṣe ẹ jẹ́ àṣebáríkà ń tọ́lọ̀ kulẹ̀ ẹ lọ́wọ́ mo wá kí bàbá mi bá ń jà kí tóyè bàbá dáadáa bàbá alárùbáríkà ọlọ́run jẹ́ bí bàbá ó kú dáadáa èrí bàbá pẹ́ bí bàbá mi àjọ Adébánjọ àwọn bàbá àtẹ̀mẹ́nu wọn ni mo dún sí nǹkan tí ó ṣẹlẹ̀ ó sì ń dún Ọlọ́run sì ń gbàdúrà mi so àwọn Yorùbá ẹ̀já síra wa lọ́kàn o ilé tó lọ Fúlàní ọ̀fẹ́rẹ̀ wa bàbá Tinubu ti ń bẹ́ẹ̀ wọn ọ̀fẹ́rẹ̀ rẹ̀ wọ́n kẹ́ ń dàjọ́ bẹ́ẹ̀ wọ́n ti palẹ̀ oko dọ́là mọ́ wọ́n ti gbọ́ fáwọn ọmọ tí ń ṣe kúrú jẹ́ ìgbé tó bàjọba rẹ̀ jẹ́ so ó ti fi ìmọ̀ àti sí pé wọ́n Nàìjíríà kò lè ṣe kéde o.